Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín bó ṣe ń lọ nínú òṣèlú. A sọ fún yín lẹ́ẹ̀kan wípé àlejò wa ń bẹ pẹ̀lú wa nínú ilé agodo. Lọ́wọ́lọ́wọ́ báyìí àlejò wa ti wà nínú ilé. Ẹ máa farabalẹ̀, ẹ tẹ́tí kẹ́ gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ lọ́dọ̀ wọn. Àwọn ọ̀rọ̀ tó máa ṣe yín láǹfààní, àwọn ọ̀rọ̀ tó máa wúlò fún yín, tó máa ṣe gbogbo orílẹ̀-èdè láǹfààní. Ẹ máa gbọ́ lẹ́nu wọn lẹ́yìn, ẹ máa bá wa ká lọ. Táwọn làlejò wa lórí ètò lénìí, a ti sọ fún ilé ẹ̀kan gbogbo àwọn iṣẹ́ ilé ìbò ní background analysis bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n lọ́dọ̀ wa Yorùbá àti ṣe kí ni àyànnà náà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ agbẹjọ́rò ni wọ́n. Táwọn làlejò wa lónìí, àwọn ni Amofin tàbí kẹ́ni Barrister Obiwusi Olúṣẹ́gun tí gbogbo ayé mọ̀ sí Omo-oloore. Ẹ bá wa kí àwọn aráalé. Ẹ ṣé olóòtú. A kí gbogbo àwọn aráalé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ síwájú. Orúkọ mi ni Barrister Obiwusi Olúṣẹ́gun Omo-oloore láti ìlú Ìwó. Ìwó olódò ọba, ọmọ àtẹnigbọlá, ọmọ àtẹnigbọrẹ, Ìwó tí ò nílẹ̀kùn, tí ò ní kọ́kọ́rọ́. Èmi ò bìlífù ọ̀rọ̀ ń wo. Torí jọ mo wá bá kábíyèsí láàfin, mo bá lẹ́kùn, mo sì bi ọ́n léèrè fúnra mi. Mo ní, èbó ní ò sí lẹ́kùn ní Ìwó kò sí kọ́kọ́rọ́ ni. Ó sì kan lẹ́kùn tó wà àfin bàbá wa kábíyèsí. Ọlọ́run jẹ́ bá mi dáa fún yín àlejò wa. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ibi mo ti fẹ́ ká bẹ̀rẹ̀ sí mú àlejò wà lórí ètò. Amòfin ni yín, ṣùgbọ́n ká mọ̀ tiẹ̀ tí lọ sábàlá òfin ná. Pẹ̀lú bí ojú ọjọ́ ṣe rí nínú ètò òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìnwá, pàápàá jùlọ lẹ́nu lọ́lọ́ yìí, ojú wo lẹ fi wò gbogbo ohun tó ń jẹ́ òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà lọ́tùn lósì láàrin ilé èrò tí? Gẹ́gẹ́ bí nǹkan tí à ń pass through by for now, ẹ má bínú pé màmá mix. Kò sí wàhálà, kàn sí wọnú ara wọn. Gbogbo èèyàn ló mọ̀ pé things are difficult for now. You know, the economy is difficult for now. But ẹ bá ń sọ Yorùbá dáadáa, ẹjẹ́ Yorùbá àwọn pọ̀ jù torí. Ó jẹ́ pé nǹkan tó jẹ́ pé a máa pass through náà ni. Tó bá yá, ó máa jẹ́ nǹkan tá a máa fi sẹ́yìn. Because nǹkan ti bàjẹ́ sẹ́yìn tipẹ́tipẹ́. And then the level of corruption sẹ́yìn ó pọ̀ ju ìsìn lọ. Ìsìn lọ, ìyẹn ni pé ìwà àjẹbánu tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ó pọ̀ ju ìsìn lọ. Ó pọ̀ ju ìsìn lọ. So gbogbo àwọn nǹkan tí à ń là kọjá ń sìn for now it will soon be over. Yóò pàpà di àfisẹ́yìn báyìí. Yóò pàpà di àfisẹ́yìn. Tẹ́gùn fi sọ. Tẹ́gùn fi sọ. So ká ṣe máa wojú Ọlọ́run náà ni. Ká máa faradà. Ká máa faradà títí yóò fi dá. Barrister, tí gẹ́gẹ́ bí amòfin, tí ẹ bá ní oore ọ̀fẹ́ láti jẹ olórí orílẹ̀-èdè, bóyá ààrẹ tàbí gómìnà, kí ni àwọn nǹkan tí ẹ rí pé ẹ lè ṣe fún wa tó tún yàtọ̀ sí eléyìí tí àwọn àtàtẹ̀wá tí wọ́n ti ń ṣe? Normal conventional that tí wọ́n ń rí yìí. Kí ni ó yàtọ̀? Kí lẹ fẹ́ ṣe tí ó yàtọ̀? Mo gbàgbọ́ ní nǹkan tí à ń pè ní personal agenda tó dẹ̀ center lórí development. Ìdàgbàsókè. Because tó bá jẹ́ pé èèyàn ní 1 point agenda kó dẹ̀ center lórí 1 point agenda yẹn. Ọmọ pé kan ìlànà ó pọ̀ kí nǹkan báyìí ló fẹ́ ṣe. Ó dájú pé kò ní 7 point agenda lọ. Tí ò wà ní tó yẹ pé tó fi máa lo 4 years ẹ̀tọ́ òtẹ̀ nílẹ̀ ọkàn yanjú. So tó bá jẹ́ pé like irú country wa ń sìn, irú orílẹ̀-èdè wa ń sìn, a lot of things ni a ti ń jẹ wá aspect tí a ti ń jẹ wá like let's say electricity, unemployment. Tó bá jẹ́ pé unemployment kan ni èèyàn fẹ́ dojúkọ pé tí mi fẹ́ ṣe rèé o. Like you can center on unemployment, maybe okay fine. Jẹ́ kí n dá gbogbo resources mi lórí like 80% on unemployment. Then 20% kó wá pín káàkiri to other aspects. Bí bá sì kúkú ti tán nù iṣẹ́ ti bù ṣe. Àwọn ìbá ti ń ṣiṣẹ́ tó ti ń rówó níbi iṣẹ́. Adeoye, wọn ò tiẹ̀ tí fèsì sọ̀rọ̀ mi. Mo ní tí wọ́n bá ní orí ọ̀fẹ́. Tó bá já wọn gangan. Tó bá jẹ́ yín gangan lẹ ní orí ọ̀fẹ́ láti jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
tàbí kan nínú àwọn gómìnà wa kí ni àwọn nǹkan tí ó yàtọ̀ tí ẹ lè ṣe fún wa àbí tẹ́ máa ṣe fún wa. ẹ ṣe nǹkan tí èmi mọ̀ tó ṣe pàtó tó dẹ̀ jẹ́ nǹkan tí ó rampant. Òyìnbó yìí náà. There is unemployment. Àìsíṣẹ́ yìí. Kò síṣẹ́ nílùú. Onífa ibi ọ̀gàjà fọ́ mẹ́kẹ́ tó pọ̀ láàrin ìlú. Tí iṣẹ́ bá wà, àwa tá jẹ́ youth, tá bá rí iṣẹ́ ṣe, the economy ó máa dà. Ọrọ̀ ajé wa ọrọ̀ ajé wa máa dà, ó máa dùn jù báyìí lọ. Kò síṣẹ́. And a lot of things ni ló yẹ pé àìsíṣẹ́ yìí ló ń fà wọ́n. Ló ń fà sẹ́yìn. Ó tí ẹ bá ti wá di ààrẹ orílẹ̀-èdè. Wọ́n láìsíṣẹ́ òun làwọn fẹ́ làwọn dojúkọ pé kò ní ṣe ó ṣe wà fún gbogbo ọ̀dọ́ tí ò ní sí yà kankan láàrin ìlú. Èyí ò da àlejò wa amòfin Òbíwùsì. Ẹ jẹ́ n tún wọlé báyìí torí pé gẹ́gẹ́ bí amòfin oríṣiríṣi àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ nípa òfin orílẹ̀-èdè yìí yẹn 1999 constitution as amended. Tá a bá ní ká wò báyìí ẹ ní àwọn ojú kan tí ẹ fi wò àbí kejì àti pé tí ẹ bá jẹ́ ní àǹfààní láti jẹ́ aṣòfin àwọn kí ni àwọn ohun tí ẹ rò pé ó yẹ ká yí padà nínú ètò òfin wa ní Nàìjíríà. Ẹ ṣé lóòótọ́. A ní section kan nínú òfin ilẹ̀ wa tó jẹ́ 99 constitution. Section 308 of 99 constitution. Ìyẹn ló dá lé pé immunity clause. Immunity. Ṣẹ́rí àṣẹmọ́lù. A lot of public office holders. Àwọn tó dipò òṣèlú mú. Wọ́n sásá bẹ́ẹ̀ òfin yẹn. Ó ló ń fa kí corruption kó pọ̀. Wà jẹ́bánu yóò pọ̀ dáadáa ó pọ̀ jọjọ láwùjọ yìí. Ó kọjá bẹ́ẹ̀. Like China ń sìn tó bá kówó jẹ death sentence. Pé pípa ni ikú ni lè ẹ̀ṣẹ̀. But in Nigeria ń sìn bó kówó jẹ wọn ò lè try because wọ́n á dúró ní abẹ́ section 308 yẹn. So section 308 say if somebody amend it to some extent kó yẹ̀ wò kó gbé síra wọn. You understand? Tó jẹ́ pé olóṣèlú àbí tó bá dipò ìjọba mú tó bá ti kówó jẹ ó tiẹ̀ ní lọ oṣù kan bẹ̀ gan tí wọ́n gbé ọ. Ló ṣe kókó tó ṣe pàtàkì. Torí pé tó bá ti mú irú ẹni bẹ́ẹ̀ wọ́n mọ̀ fi jófin fáwọn. Wọ́n mọ̀ fi jófin. Á dẹ̀ kọ́ ará yòókù lọ́gbọ́n. Ngbò bá jẹ́ pé ngbò bá mọ́ ẹnìkan wọ́n mú tì. Àwọn olówó pé gbogbo náà ni. Kọ̀sẹ́yìn ọ̀kan ṣe tó mú jẹ. Àbí kí wá lè gidi kí lọ́bọ̀ fi sórí tí iná kí ó ṣe. So tí a bá wá ọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí abala òfin yẹn ó máa dàbẹ́ ni pé ìwọ tó bá jẹ́ sẹ́nítọ̀ tó tó wà bẹ́ẹ̀ àtàwọn sẹ́nítọ̀ tó wà bẹ́ẹ̀ láti 1999 tó ṣe wà bẹ́ẹ̀ sìn tó bá kówó jẹ́ 99 sí 2011 kò sẹ́ni tí ó mọ̀ torí pé òfin yẹn. Ẹ ṣeun àlejò wa lórí ètò barrister Òbíwùsì Olúṣẹ́gun Ọmọ-oloore wọ́n sì wà pẹ̀lú wa lórí ètò bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ sí lètò nínú òṣèlú ó sì ń tẹ̀síwájú ṣùgbọ́n lásìkò yìí a ṣe gàyà díẹ̀ náà tá a bá padà dé ètò yìí ètò wa bó ṣe ń lọ nínú òṣèlú ó ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀ lọ́dẹ̀.